ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé mo kí yín o ọ̀dẹ̀ òdùnbí tóbi fásùgbà lórúkọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ lẹ́ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ ní ojú òpó wa ń bí mo wà pẹ̀lú àlejò wa láti ilẹ̀ Faransé eh, bàbá Ìdòwú Ọ̀ṣọ́tìmẹ́yìn bó kí yín ẹ kú dédé àsìkò yìí sà. èmi náà kí yín o bẹ́ẹ̀ náà ni mo tún fi àsìkò yìí kí gbogbo àwọn òṣìṣẹ́ yín àti àwọn olólùfẹ́ Bẹ́ńbẹ́yẹ́kẹ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé níbikíbi tó bá wà tó ń gbọ́ wa. ẹ ṣeun ẹ ṣeun fídíò tí ẹ wò yìí kí ni ẹ rí sí fídíò náà níbi tí gómìnà ìpínlẹ̀ Zamfara tó ti ń sọ̀rọ̀ lórí Arise television. Kò yẹ èmi nígbà tí mo rí kò yẹ èmi lẹ́nu púpọ̀ nígbà tí mo rí nǹkan tó sọ nítorí pé àwọn nǹkan tèmi tí mo ti mọ̀ ni mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ wa a kì í ṣàkíyèsí nǹkan tó ń lọ a dẹ̀ kì í fetí sílẹ̀ sí nǹkan tó ń lọ láti máa gbọ́rọ̀ àwọn ilé òyìnbó máa sọ pé be a good listener. So láti ìgbà tèmi ti wà kékeré mo ti máa ń jẹ́ good listener. Mo dẹ̀ máa ń sọ pé ṣé bẹ́ẹ̀ lórí ni àbí bẹ́ẹ̀ kọ́ lórí. So ẹni tó dẹ̀ sọ̀rọ̀ yìí mo fẹ́ káwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ yìí ẹni tó kàwé ni ibi tó ń kàwé dé Haúsá ni ṣùgbọ́n ẹni tó kàwé débi tó ń kàwé dé ni ó ní BSc MSc in political science ó tún wá gba PhD ọ̀mọ̀wé business administration. So ó dẹ̀ ti ṣiṣẹ́ ní báǹkì rí so ó ní ìrírí tó pọ̀ so mo fẹ́ káwọn rí pé n tó sọ yẹn ó mọ nǹkan tó ń sọ. So ìgbà tẹ́bi wà kékeré mo ti máa ń gbọ́ pé àwọn kan ló ń kọ̀ǹtró orílẹ̀-èdè Nàìjíríà táwọn sọ̀rọ̀ Kaduna Mafia lẹ́gbà tí mo ń ṣiṣẹ́ ní yunifásitì Ifẹ̀ náà mo ń gbọ́ tó ń sọ pé àwọn lẹ́kítọ́rà yẹn ẹ bá ń súnmọ́ wọn tó bá ń sọ̀rọ̀ àbí bóyá ẹ lọ ra nǹkan wọ́n ń sọ̀rọ̀ tẹ̀ bá ń ṣẹlẹ̀ láàbí ó fẹ́ wá ṣe ìlú Nàìjíríà ní UNESCO àbí ní United Nations wọ́n á rí i pé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n gbé fún Haúsá tí ò tẹ̀ ka nǹkan tó kà ẹni yìí lè jẹ́ pòfẹ́sọ̀ tó ń gbà tó bá ń bínú tó bá ń sọ̀rọ̀ kìíní kan ẹ tó bá fẹ́ dépò ńlá tó bá fẹ́ di VC tó bá mọ Haúsá tó bá ṣe gbogbo ẹni mo ti máa ń gbọ́ ńgbà tí mo wà ní ilé. So kíní tí wàá débi pé ńgbà mo ti wá dé UNESCO mo wá tóbi pé ó ń ṣẹlẹ̀ lẹ́yìn dókítà mínísítà nǹkan kan tí wàhálà bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ yẹn tún máa ń jẹ jáde. So ọ̀rọ̀ pàtàkì níwà yẹn sọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ tó ń ṣẹlẹ̀ Nàìjíríà tí ó ti yẹ wọn ò mọ̀ wípé àwọn kan ló ń kọ̀ǹtró ìlú yẹn which is àwọn Fúlàní ibi tí mò ń lọ nìyẹn. Àwọn Fúlàní yẹn ibi tó bá ní kẹ́ ẹ lọ lẹ máa lọ bí tó bá ní ẹ lọ tẹ bá ń ṣiṣẹ́ tó bá sọ pé ẹ ní dókè kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ̀wé tó kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ nǹkan ṣe tó ẹ lè débẹ̀. So ìgbà tí èmi wá ń ṣiṣẹ́ ní UNESCO yẹn ìṣẹ̀lẹ̀ méjì ni mo rí ìrírí láti fi pé nǹkan tí màá yìí sọ òótọ́ ni. Àkọ́kọ́ ni ti èwo ló kọ́kọ́ ṣẹlẹ̀ èyí tó kọ́kọ́ ṣẹlẹ̀ ni ambassador kan wà tá a ní. So ambassador yẹn a wá ní igbá kẹta ẹ̀ tó jẹ́ olóò advice ẹ̀ tó ti yẹ Haúsá ni. So ọkọ ẹ̀ dẹ̀ ti jẹ́ ọkọ ẹ̀ nípò pàtàkì Nàìjíríà tẹ́pọ̀ àwọn tí ọkọ ní presidential guard tọ́pọ̀ àwọn ọlọ́wọ́n ń guard president Nàìjíríà. So ọkọ ẹ̀ dẹ̀ ti jẹ́ olórí olùṣọ́ president Nàìjíríà tó ti yẹ yín sọ pé ẹni irúpò bẹ́ẹ̀ yẹn kò sí minister fẹ́ wá rí president ló gbọ́dọ̀ pass through ẹni yẹn governor fẹ́ wá sí ló gbọ́dọ̀ pass through ẹni yẹn kò sí bẹ́ẹ̀ ṣe jẹ́ ní outsider gbọ́dọ̀ pass through ẹni yẹn. So obìnrin yẹn ní nígbà tó wá gbé wá nípò
so ó ṣàwà àwa nígbà tó dé yẹn àwa ní problem owó láti máa rówó gbà ní wá jẹ́ kí n mọ̀ ó finú hàn mí ló dáa kéèyàn náà máa nice bí wọ́n ṣe ṣe dáadáa sí ó finú hàn mí wá jẹ́ kí n mọ̀ pé tó bá lè ṣe àwọn nǹkan kan tí ò lẹ́tọ̀ọ́ sí tó bá ṣe é fún a máa bá a rówó gbà láti ilé so mo wá sọ fún ambassador so ambassador wá ṣe àwọn nǹkan tí ó yẹ kó ṣe fún wọ́n ṣe fún wọ́n fún láwọn ẹ̀tọ́ tí ó yẹ kó ní wọ́n ṣe fún so bó ṣe wá bá wa rí kìíní yẹn nìyẹn so ńgbà wá ní wá tó wá lóun fẹ́ promote mi ipò iṣẹ́ tí mo ṣe fún fẹ́ jẹ́ kí n dọ́gà pé ó ti like mi gan ìgbà tí mo wá fi lọ àwọn kan wá gbọ́ lára àwọn èèyàn ńláńlá ní Nàìjíríà lára wọn ni economist tó máa advice Awólọ́wọ̀ yẹn tó Ifẹ̀ làwọn náà ti wá tó ó wà lára àwọn tó gbọ́ àwọn tó ń darí Nàìjíríà àmì tó ń darí UNESCO ní Nàìjíríà tọrọ mi yìí àwọn wà lára wọn so àwọn yẹn wọ́n wá pè mí wọ́n ní ọ̀rọ̀ tí wúmà yìí lóun fẹ́ bẹ́ẹ̀ ṣe lóòótọ́ ni o gbogbo àwọn ọ̀gá lọ́gàá ńláńlá ní yunifásitì wọ́n wá sọ fún mi pé tóbìnrin yẹn sọ pé òun fẹ́ ṣe ó lè ṣe o ṣùgbọ́n kí n ṣọ́ra fún tọrọ mi ó ní nǹkan kan tó ń wá ó níbi kan tó ń lọ tó sọ pé òun fẹ́ ṣe nǹkan yẹn pé àwọn Haúsá àwọn Fúlàní kò sí wọn lágbára kò sí nǹkan tó lè ṣe o so mo wá gbọ́ létà mo wá rí pé nǹkan tó ń sọ yẹn wọ́n right pé ẹni yẹn ń wá nǹkan kan tó fẹ́ kí n ṣe fóun ó fẹ́ lò mí láti fi wà against ambassador yẹn kó wá gbá ambassador yẹn dànù kó wá gbé torí Haúsá ló wà ń bẹ kẹ́ni yẹn tó dé kóun wá ká gbogbo Haúsá wà ń bẹ tó sì yẹn ẹni tó dẹ̀ jẹ́ gbákejì Haúsá ni ó wá fẹ́ jẹ́ kí gbogbo Haúsá dominate nígbà tó wá sọ ó wá bẹ̀rẹ̀ sí gbé kìnìún yẹn jáde wọ́n ní kí n rọra kí n ṣọ́ra fún o Ọlọ́run ló ní mo gbọ́ mo wá rí pé ibi tó ń lọ nìyẹn mo wá yarí nígbà tó rí pé mi ìfẹ́ ṣiṣẹ́ ó wá fẹ́ lò mí against ambassador yẹn ṣá tó lè mí láti jẹ́ alátakò ambassador dẹ̀ wá ó jẹ́ apá ti Benin tẹ́mọ̀ àwọn Benin yẹn tó yẹ pé Yorùbá Ọlọ́run dẹ̀ tó wá kí ambassador náà pé òun náà ti wá láǹsọ nìyẹn nígbà tí mo wà kékeré nígbà tí a tẹ̀ sí first school ni mo ti ń gbọ́ ọ̀rọ̀ yẹn tó bá ń ka tí president bá ka speech wọn láwọn kan ló kọ tọrọ mi wọn láwọn kan àkókò báwo ló ṣe báwo ló máa bá president ka speech orúkọ tó bá fẹ́ kọ àwọn ló máa ń bá wá rí pé lóòótọ́ ni ambassador yẹn wá jẹ́ ẹni tó máa ń kọ speech Babangida òun ló máa ń kọ gbogbo speech Babangida máa ń kà so ìyẹn wá compensate ẹ pé kó torí doctor ni láti University of Lagos wọn wá fún nípò ambassador yẹn so mo ṣàwàyàrí n tó gbé mi kúrò ní UNESCO lálákọ̀ọ́kọ́ nìyẹn èmi ò mo wá gbẹ̀yìn pé kí n kọ́ sọ pé kí n máa lọ mo sacrifice ara mo rántí nǹkan tí Fájuyì ṣe so mo wá fi bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí kejì mo fẹ́ lò ní pé the same obìnrin nígbà tó Ọbásanjọ́ wà lẹ́wọ̀n yẹn tán ló ṣe kú ṣe rántí ìgbà yẹn Abíọ́lá tó kú so a ti wá wọnú gangan obìnrin yẹn wá sọ fún mi inú mi rò pé yẹn ló kọ́kọ́ ṣẹlẹ̀ obìnrin yẹn wá sọ fún mi pé àbí wọn ti wo Nàìjíríà kó máa kú sẹ́wọ̀n ó wá sọ fún mi pé Ọbásanjọ́ ò ní kú sẹ́wọ̀n torí máa ń wọ́rì mi ó rí i pé máa ń wọ́rì mi ó wá sọ fún mi pé kò ní kú sẹ́wọ̀n ọlọ́ máa jáde ó wá sọ mọ́ọ̀tì tó máa jáde fún mi almost 1 year to the time kó tó jáde yẹn ó ní tó bá dẹ̀ jáde ó wá tún fi mí lọ́kàn balẹ̀ pé lọ sípàdé kan ó wá dé wá sọ nǹkan tó ṣẹlẹ̀ ó ní pé kí n má sọ fẹ́ nìkan kan ó ní Ọbásanjọ́ máa di president Nàìjíríà ni ẹni tó lọ sẹ́wọ̀n àwa di president Nàìjíríà and almost 1 year to the time so àwọn tí mo sọ̀rọ̀ yẹn fún tí mo tó súnmọ́ mi tí mo sọ fún Ọbásanjọ́ ti jáde lẹ́wọ̀n nìyẹn ìgbà tó dẹ̀ jáde lẹ́wọ̀n rí pé ó lóun ò ní nǹkan kan ti gba gbogbo nǹkan ẹ̀jẹ̀ so tí àfi jáde rí gbìrìgbìrì ó ti wọ pátì ó ti di president ṣe rí pé àwọn arábí ìmọ̀ àwọn ló ń darí tí mò ń lọ ní pé àwọn ló ń darí Nàìjíríà gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ wọ́n ti mọ̀ ọ̀rọ̀ mi ibi wọn bá sọ pé léyìí lè máa kú tó bá lélẹ̀ máa yìí ó máa yìí so àwọn tó bá kàwé débi tó ń kàwé dé bí àwọn tó ń di ọ̀gá nílé iṣẹ́ bí àwọn ọ̀gá mi ọ̀gá ọlọ́pàá àwọn ọba irú àwọn ọba tó ṣẹ̀ jẹ́ ní ìsìn àwọn ẹ̀kọ́ tó náà máa kọ́ ní ẹ̀ pé àwọn tó nílẹ̀ ní àwọn Fúlàní mo mílíọ̀nù ọba Ọ̀yọ́ ọba Ìwó àwọn náà ṣe máa rí i pé ẹ máa yín tẹ aráàlú àmà ní abá ṣe é ṣe báyọ̀ báwo sọ̀rọ̀ kò jáde kò ṣe àwọn kan máa wò yín màmá rẹ́rìn-ín tẹ bá súnmọ́ àwọn tó wà lókè àwọn alágbára ó dáa kí àwọn máa súnmọ́ àwọn alágbára ayé
ẹ máa mọ nǹkan tó ń lọ, àwọn aráàlú á kàn máa sọ̀rọ̀ máa rẹ́rìn. So ohun tí mò ń sọ nìyẹn, àwọn ló máa ń control army, àwọn Fúlàní ẹ̀ ń control ẹ̀rí ńgbà tó sọ ó láwọn ọmọ ibi tó wà, wọ́n mọ ibi tó wà ṣùgbọ́n wọn ò fún wọn ní ọ̀dà pé kọ́ lọ síbẹ̀ ni. tó ti yẹ yín gbogbo àwọn gọ́vnà yẹn wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn VC tẹ̀rí yẹn wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tẹ́ bá súnmọ́ wọn á mọ̀, wọn á jẹ́ kẹ́ mọ̀ nǹkan tó ń lọ gbórílẹ̀-èdè wa sì rí nìyẹn pé Fúlàní eléyìí tí tọ́pọ̀lọpọ̀ wọn kàwé, àwọn ló ń dominate wa, ló ń control wa. sọ tí mo rí sọ nípa ọ̀rọ̀ tí mo lè sọ nípa ọ̀rọ̀ kìíní yẹn ni. ẹ ṣeun. nígbà tí gómìnà ìpínlẹ̀ Zamfara, gómìnà Lawal, tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́, gómìnà yẹn sọ nǹkan kankan, ó ní kódà àwọn mọ òfin wọn, àwọn mọlé wọn, tó túmọ̀ sí pé wọ́n mọlé wọn mọ̀ náà àwọn arábí. bọ́dẹ̀ ṣe wá mọ̀ yìí, ibi tí wọ́n á lọ rèé sà, ibi tí wọ́n á lọ rèé, bí wọ́n ṣe wá mọ̀ wọ́n yìí, ṣe bí kí ló yẹ kó ná wọn láti kúkú sọ pé ẹja palẹ̀ wọn mọ́lẹ̀. lóòótọ́ ẹ sọ pé àwọn kan ló wà ní. ó náà ni mò ń sọ sẹ́rà àwọn ọlọ́pàá. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ṣé wọn ò lè kò sọ́gbọ́n tó ṣe tán lè dá sí ni. ṣe gbọ́ béèrè mi sà? ṣe gbọ́ béèrè mi sà? ṣé kò sọ́gbọ́n tán lè dá sí ni? láì yára. ó náà ni mo sọ pé ní nǹkan tó jẹ́ kí ẹlòmíì iṣẹ́ mọ nǹkan tó yẹ ọgbọ́n tó lè dá sí wà, ṣùgbọ́n nítorí ẹlòmíì ò fẹ́ kí iṣẹ́ bọ́ lọ́wọ́ òun tó ló mọ̀ pé iṣẹ́ ṣòro ó rí. tó ti yẹ yín ẹlòmíì ti dọ́gà ó mọ̀ pé wàhálà bá òun tó ń bá bọ́ báwo láti fẹ́ bọ́ mọ́. tó ti yẹ yín so wọ́n máa àwọn kan dẹ̀ ìbẹ̀rù yẹn ti pọ̀ jù. so nǹkan míì ni wípé àwọn tó ń ṣiṣẹ́ àwọn tó ń wà nídìí ètò ààbò ṣe ọ̀pọ̀ àwọn tẹ́ ẹ sọ pé ó lè pààyàn ní ìsìn àwọn bíi army of police ni àbí tó bá ti arrest wọn tó lè lọ arrest wọn, ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n bí tíṣẹ́ tí wọ́n lè sí ni pé tí wọ́n bá fún yín ní order tọ́rọ̀ mi pé lọ ṣe báyìí ẹ lè ṣe o. tó yẹ yín àwọn ò kì í ṣe bí olóṣèlú tẹ́kọ̀ọ́ máa fẹnu sọ̀rọ̀ bí wọ́n bá dẹ̀ fẹnu sọ̀rọ̀ torí wọ́n train wọn pé tọ́gà bá ti lọ ṣe báyìí gbọ́dọ̀ lọ ṣe. tó ti yẹ yín so àṣẹ náà ń tẹ̀lé nípa àṣẹ lọ ṣe báyìí làwọn máa ń tẹ̀lé. bí ọ̀gá ọlọ́pàá police commissioner bá mọ̀ pé nǹkan báyìí wà níbí olè táwọn wá ibi tó wà nítorí táwọn ọ̀gá ẹ̀bọ́n bá ń lo olè yẹn inspector general of police gan akọ̀fọ̀ ọlẹ́rọ̀ bá aṣọ ẹni pé òun ọ̀bí tó wà. tó ti yẹ yín ó mọ bó ṣe ó mọ wọlé wòde ẹ ó mọ àwọn ẹbí ẹ ó mọ àwọn tó ń lè mú ọ̀rẹ́ kan tó ń bá mú àwa àpíà bọ wọn ò bí dá nítorí pé ibi tá a bára wa dé ẹni tó bá lè ronú jinlẹ̀ tó ń dààmú. wọn lè ronú, a lè ronú jinlẹ̀ mọ́, a lè dá ronú mọ́, a lè take risk mọ́ pé nítorí nǹkan tí òyìnbó ń bì báyìí òyìnbó irú nǹkan tẹ̀ sọ òyìnbó akọ̀ bọ́ta ni a sọ pé bá rí i pé nítorí nǹkan tí wọ́n kọ́ wa ní philosophy ni pé tẹ bá máa take decision tọrọ mi pé fẹ́ ṣe nǹkan kan ohun tó máa pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ gbọ́dọ̀ pín òun lẹ gbọ́dọ̀ ṣe ìpinnu ilé lórí. ohun tí Awólọ́wọ̀ ṣe nìyẹn wípé wọ́n fi mí ṣe olórí ìlú yìí, iye báyìí lọ́rọ̀ ajé wa, iye báyìí ló wọlé, iye báyìí ló ń wọlé. ó ní Awólọ́wọ̀ ní opportunity láti kó jẹ ṣùgbọ́n nítorí nǹkan tá à ń pè ní ethics ní philosophy yẹn nípa nǹkan tó ń control ìwà wa ìṣe àmì ká mọ nǹkan tó dáa sí nǹkan tí ò dáa ẹni tó bá yé dáadáa á mọ̀ pé ìbá lọ náwó yìí ọlọ́run gan àwọn alálẹ̀ abìmí léèrè. tó ti yẹ yín àwọn òbí mi tó bá gbọ́ wọn á ní ti bẹ̀bí jẹ́ àwọn ará ilé mi ò ní fẹ́ tẹ́wọ́ gbà mí mọ́. tó ẹni tó bá lè ronú jinlẹ̀ yẹn ni yẹn máa rí i pé n tó yẹ kó tẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láǹfààní ni pé irú Awólọ́wọ̀ ṣe yẹn kákọ́ the first TV station in Africa, the first stadium in Africa, ká ṣe ọ̀kọ́fẹ́ fáwọn èèyàn ọmọ pé yẹn ló máa pé àwọn èèyàn tọrọ mi yìí. so n tán ní ká máa bá fẹ́ take action irú action bẹ́ẹ̀ la gbọ́dọ̀ máa take. ṣé n tó bá máa
pé ọ̀pọ̀ èèyàn kì í ṣe tó fẹ́ pé àwa tó ti yẹ yín òun lẹ ṣe rí ìjọba ka bíbélì rí Jésù ó wá láti fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ kí ọmọ aráyé kọ́lọ́run lè dáríjì wọ́n sọ̀rọ̀ mi yìí sọ ọ̀pọ̀lọpọ̀ máa ń take decision gbà tó bá fẹ́ take decision tó máa pè òun ló máa ń ṣe so ẹni tó bá lè ronú jinlẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ yẹn tó ti yẹ yín so ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń dúró de ó tẹ́ fi máa rí níbí báyìí ẹ kàn lè rí nílùú òyìnbó ẹ kàn máa rí ẹni tó jẹ́ gáìdì ẹ̀ ẹni tó ń ṣe olùṣọ́ olórí olùṣọ́ akọ́dẹ̀dẹ̀ gbébọn fún ọ̀gá yẹn kúrò lọ́nà tó bá ti kúrò lọ́nà ayé àti gbogbo aráàlú ó mọ̀ pé mi òun máa lọ sí o tó ti yẹ yín ẹ̀mí òun lè lọ́dẹ̀ lè máa lọ ṣùgbọ́n a ṣe kìíní ẹ̀ fún àǹfààní gbogbo àbọ̀ máa pa òun kò ní kíá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ààrẹ dì láti fẹ̀mí wa lélẹ̀ ààrẹ dì láti lù sí ipò wa fúnra mi ààrẹ dì láti sọ tòótọ́ ẹlòmíì mọ tòótọ́ ìgbà míì wà tí kìíní yẹn tí òtítọ́ ọ̀yọ́ síta ẹlòmíì ò lè sọ ní tí mo ṣe gbé ṣùgbà fún gọ́vnà yẹn nìyẹn ẹlòmíì ò lè sọ jáde bó ṣe sọ jáde yẹn tó gbogbo ayé gbọ́ kò ní sọ jáde ó mọ̀ ṣùgbọ́n àǹfààní kan ló tí ó ṣe fún àwọn tí ò bá mọ̀ kó lè mọ̀ pé n tó ń ṣẹlẹ̀ ní ìlú wa yìí gbogbo àwọn tó ń ṣe gbàgbàgbà mo sọ fún yín nípa àwọn general tó ń gbà tí military wà ń bẹ̀ gan ìgbà tó yẹ kó kápá nǹkan ìgbà tí kíní ti ṣẹlẹ̀ long time ni kò ká sọ pé wọ́n ti ṣe bí àwọn British ṣe train wọn ni tọrọ mi yẹn kíní yìí ò yẹ kó falẹ̀ ẹ lè rírọ ẹ̀ ń bíbà yìí n tó wá ṣẹlẹ̀ báyìí ẹ má bínú n tó wá ṣẹlẹ̀ báyìí tó jẹ́ pé àti wá mọ̀ báyìí ọ̀pọ̀ ò mọ̀ tẹ́lẹ̀ gómìnà yìí sọ àti mọ̀ báyìí àwọn kan sì ti mọ̀ tẹ́lẹ̀ náà páwọn kan ló wà ń díẹ̀ ṣé bá ṣe wá mọ bá ọ̀rọ̀ ayé wa lọ rèé pẹ̀lú àwọn agbésùnmọ̀mí. ẹni tó dùn èmi náà nìyẹn inú mi dùn pé sọ pé àwọn tó ti mọ̀ tẹ́lẹ̀ mo sọ fún pé tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá lọ́gàá yẹn àwọn university lecturer yẹn àwọn vice chancellor ní o àwọn náà wà irú Mákindé gbogbo àwọn gómìnà tà níyẹn wọ́n mọ̀ àwọn tó mọ̀ yẹn ló yẹ kó fáìtì àwọn ló yẹ kó jà fún kinní yẹn ni mo sọ pé àwọn ìgbà ayé àwọn Awólọ́wọ̀ yẹn ayé àtijọ́ àwọn ṣẹ́rí ayé kan ń bàjẹ́ sí i àwọn Awólọ́wọ̀ nígbà tó òyìnbó dé àwọn Azikwe Enahoro òyìnbó náà ló kọ́ wọn ní tí mo ṣe láìpẹ́ òyìnbó nìyẹn òyìnbó dé àwátá ẹ tó bá wá sílùú òyìnbó bóyá ó wá kàwé ni o bóyá ṣe àtìpó ni o ṣọ́rọ̀ mi nígbà tó bá fún yín tó bá ń da yín ní ìdálé ẹ̀kọ́ àwọn òyìnbó náà jẹ́ kẹ́ ẹ mọ ẹ̀tọ́ yín tèmi ṣe láìkì wọn nìyẹn wọ́n á jẹ́ kẹ́ ẹ mọ ẹ̀tọ́ yín tẹ́ ẹ mọ̀ ẹnìkan tó mú yín òun ló mú yín lẹ́rú ó wá sí Nàìjíríà wá jọba léra lórí but àwọn náà ló tún nígbà táwọn tó lọ sí sùn wọ́n ń jẹ́ kọ́ mọ̀ pé ẹ̀tọ́ wọn ni òun ló jẹ́ kẹ́rù àwọn Awólọ́wọ̀ Azikwe Enahoro Akíntọ́lá tó wọ́n wá bẹ̀rẹ̀ sí jà àwọn kan wá kàwé ìlú òyìnbó náà bí àwọn Awólọ́wọ̀ yẹn wọ́n wá rí pé ẹ̀tọ́ wa rèé nígbà tó wá padà yìí ń kú má tó padà sí Ghana làwọn náà wá bẹ̀rẹ̀ sí jà fún ẹ̀tọ́ wa fún ẹ̀tọ́ wọn fún àwọn aráàlú wọ́n mọ̀ pé níjà yìí nípa jíjà yìí o ẹ̀mí àwọn lè lọ sí ẹni tó kàwé nìyẹn ṣé nǹkan tí mo sọ fún mi pé mo ṣe láì philosophy nìyẹn ní tó mọ̀ tó bá máa pa mí sí ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé mo mọ nǹkan tí mò ń ṣe so àwọn kan á tún dìde tó fi jẹ́ pé àwọn òyìnbó sáyẹ́ǹsì tí sáyẹ́ǹsì wọ́n fi lọ dáadáa nìyẹn lẹ́nu nǹkan bá pa ó yẹ ká ṣe bíi plane tó máa fò nígbà tó bá try àwọn òbí àní àmá ṣe kinní kan àní màá ṣe ẹnìkan ló ṣàgbọ́dọ̀ ṣe ẹ wo ìgbà tí wọ́n disobey òbí wọn ó lọ ṣe plane yẹn ó fò òbí ń bẹ̀rù pé tó bá fò tó bá jábọ́ ọ̀pọ̀lọpọ̀ ló kú o tó nígbà tí mo dé bí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ ló kú ṣùgbọ́n àwọn kan tún gbèsè pé ó yẹ kí á gbéra díẹ̀ tó ìkan ó ti fẹ́ cross òkun tó wà láàrin France àti Britain kó tó já ṣùgbọ́n àwọn kan ní ákú díẹ̀ kó parí ẹ̀ àwọn ní àwọn á tún lọ tó ń gbà tí ẹwọ́ wo bíbélì mi wá ń fò káàkiri bí ẹ̀yẹ ní ìsìn so àwọn kan gbọ́dọ̀ ready láti make sacrifice bí àwọn àtijọ́ yẹn but n tó ń ṣẹlẹ̀ ní ìsìn ni pé àwọn èèyàn kàn fẹ́ gbádùn láì mọ̀ pé sacrifice gbọ́dọ̀ wà ṣé nǹkan tí mo sọ yẹn àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ pàtàkì ní àwọn tó mọ̀ yẹn tí ò dá sí yẹn tí ò ṣe yẹn
tí ó irúgbà tẹ̀mí ń ṣiṣẹ́ ìjọba ní sèmi máa ń bá wọn fà o àwọn tó mọ̀ mí mo dákẹ́ jẹ́ lóòótọ́ mo dákẹ́ lójú ṣùgbọ́n tẹ bá mi wọ débì kan ẹ mọ̀ pé mo le o tó ti yẹ yín màá bá yín wọ ni torí mo ti mọ gbogbo nǹkan màá defend ara mi pẹ̀lẹ́nu mi tó ti yẹ yín mo ti mọ nǹkan tó dé yìí ibi tó yẹ pé tẹ́yìn náà bá kọjá abẹ yìí náà mọ̀ pé ẹ̀rí ọkàn tẹ̀ ní jẹ́ kẹ́sùn so bí èmi ṣe máa ń ṣe ni even gan ní France yìí tí n bá jáde pẹ̀lú àwọn ọ̀gá lọ́gàá mi táwọn ọlọ́pàá bá fẹ́ halẹ̀ mọ́ wa àwọn nǹkan tèmi ti kọ́ àwọn oníṣẹ́ kéèyàn máa pìpẹ́ ara ẹ̀ fọ́jọ́ wájú nígbà tí mo ṣiṣẹ́ ní law library yẹn tí mo ní wọ́n fi mí ṣọ̀gá gbogbo ìwé wọn criminal law international law nǹkan kan ni mo máa ń kà á ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ̀rù pé mo ti gbọ́ òye ní òfin ni torí tó bá ágì ìgbà mi máa ń dá sí i má dẹ̀ rí bá èmi ni mo ráìtì o níjọ́ kí wọ́n ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ pé mi ò tẹ̀ tí ì ní dìgírì ó yà wọ́n lẹ́nu wọ́n ṣáà rí pé mo máa ń kàwé tẹ́mi ò ń jókòó lásán tẹ́nìkan wá ti wá sọ́dọ̀ màmá kàwé mo ń mọ nǹkan tó ń lọ so kí ni ẹ hàn pé nígbà tí mo dé ìlú ìbò màá sọ fáwọn ọlọ́pàá yẹn pé nǹkan báyìí ló dé yín o tí wàhálà bá ṣẹlẹ̀ ta ló ga yín sọ̀rọ̀ mi ó mo sọ fún ẹ o kò má sọ pé mi sọ fún ó dàbí ìgbà tí àwọn ọlọ́pàá bá mú yàn ní wọn á ní nítorí má sọ̀rọ̀ mọ́ o torí lọ gba lọ́ọ̀yà nítorí bá sọ lè wà ìgéǹsì ẹ so gbogbo oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tí mo ti èrè lèmi máa ń lò láti fi jà táwáyà àwọn ìlẹ́ni pé dúdú yìí àwọn dúdú tó bá rí mi pa òde ọlọ́pàá fà òde lọ wọn òde lè ṣe nǹkan wọn kò sí nǹkan tó lè ṣe international law mo náà ṣe ń tà ṣe UNESCO yẹn òfin dé ọlọ́pàá láti ṣe nǹkan kan fún wa àbáwọn tó ń ṣiṣẹ́ lẹ́mbàsì sọ̀rọ̀ mi òfin dé wọn nǹkan kan wà tí wọn lè fọwọ́ kan wà ṣùgbọ́n gbà tí èyí ò bá mọ̀ ẹ̀ ní lè fi bá wọn jà ń tọ́ ṣe tẹ́lẹ̀ mi tọ́wọ́ àtìmọ́lé fún tọ́pa ẹlòmíì sígbà tí ò mọ nǹkan tó ń lọ tó dáa kéèyàn máa kàwé kéèyàn máa ní òye kéèyàn kọ́ òye sọ̀rọ̀ mi kó dẹ̀ bá àwọn tó mọ òye kó bá wọn rìn. ó dà ẹ ṣeun ọ̀rọ̀ àwọn so ní nǹkan tí bèrè question tẹ fẹ́ bèrè. ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí ṣe mọ̀ pé ó wà lára ìdí gan tí Donald Trump ṣe lóun fẹ́ wá Nàìjíríà wípé láti kọ́ àwọn ọmọ ogun Amẹ́ríkà wá sí Nàìjíríà ṣé torí táwọn èèyàn kan wà nídìí ẹ̀ yẹn láàṣẹ lè fààyè gbà pé kí Amẹ́ríkà wá ṣe ìrànlọ́wọ́ kí wọ́n lè yanjú àwọn aráabí ni àbí nǹkan míì wà ńbẹ̀. náà kan tí mo ṣe rí àwọn tí ó ń fẹ́ wá against k'Amẹ́ríkà wá yẹn mo ti sọ tòótọ́ fún yín ní last something tá a ṣe rí ìbẹ̀rù àti èmi náà ń gbé àwọn èèyàn mi náà wá Nàìjíríà tó nípìn náà tẹ ó wà nípìn náà tẹwọn pa extended family nílẹ̀ Áfíríkà àwọn ọ̀rẹ́ mi náà láwọn ọ̀rẹ́ àbáwọn tíṣà mi tó ti ṣe so ìyà tó ń jẹ àwọn èèyàn Nàìjíríà àwọn èèyàn wá ń rò wọn ò mọ nǹkan bí wọn mo sọ wọn ò mọ nǹkan kan nípa ìjọba àti bí Amẹ́ríkà bá fẹ́ gbé ìgbésẹ̀ wọn ò mọ bó ṣe ń gbé ìgbésẹ̀ tó máa gbé wọn kò yé wọn so ẹni tó ti ń jìyà tí òrò ń jẹjẹ tó ẹ kó bá lóúnjẹ méjì lójúmọ́ inú àdùn sọ̀rọ̀ mi tó dẹ̀ ogun ò tí ì dé gan àti rìn títì àwọn ajínigbé ó ti le tó tí ogun bá wá dé lọ ẹ̀kọ́ tí wọ́n fò wá ti dé Ghana wọ́n gba bẹ́ẹ̀ lógo mi tó ti yẹ yín so ohun tó ń ṣe wọ́n nìyẹn àwọn tó ń complain yẹn ohun tó ń ṣe wọ́n ni àwọn ẹlòmíì dẹ́wà tí kò yé dáadáa torí ṣe gbogbo wa nìkan yé tó ti yẹ yín so àwọn nǹkan tó ń fà nìyẹn àwọn nǹkan míì tó tún fà náà ni wípé ṣe rí àwa ibi tẹ́mi ti blame gbogbo àwa ta àwọn blame àwa àwọn ọ̀mọ̀wé wa tó jẹ́ Ìgbò àti Yorùbá nígbà tẹ́mi wà kékeré bọ̀tà ni mo fẹ́ bá sọ bọ̀ mo máa ń ro kínní lọ́kàn mi tó ti yẹ yín wípé ó yẹ káwọn ọ̀mọ̀wé wa ní Yorùbá àti Ìgbò nǹkan tó dá wàhálà ìsílẹ̀ ní àwọn Fúlàní òde ìṣe Nàìjíríà wọ́n wá láti ta ni Madam Fodio wá láti ta tó wájà jihad sọ̀rọ̀ mi wọ́n ń ṣe original Nàìjíríà wọ́n gbalẹ̀ mọ́ àwọn Haúsá lọ́wọ́ nìyẹn tí wọ́n máa ń sọ kínní yẹn láàrin àwọn ọ̀rẹ́ mi pé fẹ́ pé mo bá kàwé bí àwọn Professor Ṣóyínká yẹn tí mo bá lọ ní ìmọ̀ débẹ̀ sọ̀rọ̀ mi tí wọ́n mọ̀ mí káàkiri
àwọn bíi Ṣínú Àṣebí nígbà táwọn náà wá sáyé ohun tó yẹ kó ṣe ní ó yẹ káwọn ṣe àwọn àtàwọn olóṣèlú wọ́n ṣe mistake kan àwọn olóṣèlú yẹn àtàwọn ọ̀mọ̀wé wa ní tó jẹ́ Ìgbò àtàwùsá àmì Ìgbò àti Yorùbá wọ́n fi Haúsá sílẹ̀ tó rọ̀ mí yìí wọ́n fi wọ́n sílẹ̀ kí Fúlàní máa jọba lé wọn lórí Fúlàní jọba lé wọn lórí ló tó wá bẹ̀rẹ̀ sí jí ó wá ṣé ọ̀rọ̀ kan ní báwo ni Yorùbá ṣe ń pòwe yẹn wọ́n ní tẹ́nu èèyàn bá gùn tẹ́nu ẹ̀ bá fẹ̀ á wá tún fẹ́ gba gbogbo ilẹ̀ mọ́ yìí lọ́wọ́ tó gbà tó rí ilẹ̀ Haúsá tó gbàgbó ẹ̀ mọ́ ọ lọ́wọ́ tó dùn mọ́ pé kẹrẹkẹrẹ ní wọ́n ṣe ẹ̀wọ̀ gbà. wa òun ló fi nawọ́ sí ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Ìgbò ẹ ṣe tí mo fẹ́ sọ nìyẹn mi ìrántí òwe yẹn ó ti pẹ́ ta ti kúrò so ohun tó wá ṣẹlẹ̀ ni wípé ká ní àwọn olóṣèlú wa àtàwọn ọmọ ìwà tó bá rọjọ́ iwájú tó bá lọ ẹ mọ̀ pé àwọn òyìnbó náà mo sọ fún yín àwọn ọmọ ìwà tó lọ kàwé ìlú èyí lọ́jọ́ àwọn òyìnbó jẹ́ kọ́ rí i pé ẹ̀tọ́ yín rèé wọ́n ń lù yín lẹ́tọ̀ yín àwọn tó wà Nàìjíríà àwọn òyìnbó kan wà náà tó sọ tòótọ́ fún wọn òun làwọn ṣe gba lọ́ ṣe já òmìnira gbà fún wa lọ́ gba òmìnira yẹn padà fún wa ṣọ́rọ̀ mi yé so ká sọ pé àwọn ọlọ́mọ̀wé wa tó bá ń la àwọn Haúsá lójú àtàwọn olóṣèlú wa pé àwọn ará bí ẹgbàlẹ̀ yín padà o táwọn pé gbogbo Nàìjíríà náà òyìnbó gbà á gbà padà ni tó bá ń sọ fún wọn àwọn Haúsá ti gba ilẹ̀ wọn padà tẹ́lẹ̀ tó bá dẹ̀ rí ẹ̀rí pé yàtọ̀ ńlá wà láàrin Haúsá àti Fúlàní so òfò ojú fọ́nrán ti wà báyìí ayélujára tá a lè sọ láàrin àwọn ọ̀rẹ́ mi lèmi kàn máa ń sọ pé mo máa ń ronú sí nǹkan kan ká ní wọ́n ṣe bẹ́ẹ̀ ká ní àwọn irú àwọn bíi Sunday Igboho yẹn àwọn alágbára tó wà nílẹ̀ ní àbá àwọn olóṣèlú tó ń fa láti gbalẹ̀ wọn padà gbogbo nǹkan tó gbà lọ́wọ́ wọn gbọba lọ́wọ́ wọn wọ́n ṣògbó lórí lọ́wọ́ wọn gba gbogbo nǹkan lórí wọn. àwọn wọn á ti lé wọn kúrò tó bá dẹ̀ lé wọn kúrò Nàìjíríà kò ní sí problem ta níyì torí àwọn Haúsá wà peaceful tẹ́ bá gbé ẹ̀sìn Islam yẹn lé wọn lórí tó ti yẹn. so ara àwọn nǹkan tó yẹ kí àwọn èèyàn ṣe náà nìyẹn kò tí ì léètì jù ó yẹ kó máa sọ fún àwọn Haúsá pé kò tí ì léètì tó lọ́pọ̀lọpọ̀ wọn ò kàwé kó jẹ́ kó máa encourage wọn láti kàwé àwọn olówó wa kó sponsor àwọn ọmọ Haúsá kó lọ sí school irú àwọn tó lówó débi tó ń lówó dé sọ̀rọ̀ mi nínú Ìgbò ìwà tó ṣe Anambra state election ní kí Soludo tó wọlé àwọn 50 billionaire ló jáde àwọn 50 billionaire yẹn tó bá ran àwọn ọmọ Haúsá yẹn lọ́wọ́ kó kàwé labroad ojú wọn là wọn wá gba ilẹ̀ wọn padà tó bá dẹ̀ gba ilẹ̀ wọn padà àǹfààní ara máa tu gbogbo àwọn oríkà wa Nàìjíríà náà ni. sọ̀rọ̀ mi wọ́n pọ̀ jù wọ́n lọ kí ni percentage Fúlàní wọ́n lè dá wa wọ́n lè dá tó bá yarí mọ́ wọn lọ́wọ́ bọ̀ táwa náà bá tì wọ́n lẹ́yìn bá ṣe lè dé wọn kúrò Nàìjíríà ni bọ́ọ̀bá dẹ̀ fẹ́ bọ́ọ̀bá dẹ̀ àbí bọ́ọ̀bá dẹ̀ ti ń ṣe kinní yẹn ẹni pàwọn náà ẹ máa ni mo ṣe láìkẹ́ ẹni tó sọ pé wèrè orin olórin tó sọ pé wèrè la fi ń wo wèrè yẹn Ògúndé ti ṣeré kan gbà tí wà kékeré alẹ́ 70 àbí alẹ́ 60 àmì ilé 60 Ògúndé ṣeré yẹn ó ní èpè la fi ń wo èpè ṣọ́nà mi yìí so ẹni tó bá fẹ́ lo force táyì náà bá lo force fún ó máa débì kan ẹ wo màmá àti màmá àtọmọ gan ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó bá a ṣe ní Yorùbá ní a ṣe ní aníjọmọlúwàbí tó bí àwọn ẹ bá rí màmá àti bàbá ẹ máa rán ọmọbìnrin pápá ọmọbìnrin nìkan tí mo fẹ́ sọ ló wà fẹ́tì ọmọbìnrin yẹn á respect bàbá respect ìyá ṣùgbọ́n tó bá ti lọ ní boyfriend àbí tó bá ti lọ ìṣẹ́ tó fẹ́fẹ́ kò bú bàbá ẹ̀ rí o kò yá kò bàbá kò fẹ́ ẹ̀rí máa kọ sọ́mọ kò ìṣura wọn ṣe láyé ti bá ọkùnrin yẹn kó má kí bàbá ẹ̀ mọ̀ kó má kí ẹ̀ mọ̀ ṣé n tí mo sọ ti yé yìí. àgbọ́yé. n tí mo sọ yé yìí. àgbọ́yé bẹ́ẹ̀ ni ó àgbọ́yé. so tí nǹkan bá ti ṣé ojú èèyàn bá ti là débì kan pé kìíní yìí o right mi ni o so àwọn ènìyàn á dojú kọ àwọn tó tún wà ní tó tún jẹ́ káwọn gbajúmọ̀ àti kílẹ̀ pé wọ́n yẹn
òun náà ni pé àwọn olórí àwọn ọlọ́pàá wa àwọn àmì wa bàbá láwọn tó lọ́pọlọ nú wọn tó dẹ̀ lè ronú jinlẹ̀ àwọn náà wọ́n á máa go against àwọn Fúlàní gbà kí ló fi ó ṣe máa sọ pé kì í ṣe nǹkan báyìí ò lẹ́tọ̀ọ́ tọ́ ẹni yìí ló ń dà lúrù wọ́n ní má lọ mu màá dẹ̀ lọ mu ṣé mo nǹkan tẹ́mi ṣe fẹ́ join ọlọ́pàá ńgbà tí mo kéré ní police academy àwọn program tó máa ń ṣe tí àwọn Awólọ́wọ̀ gbé wá program tó máa ṣe lórí tẹlifíṣàn program tó máa kọ́yàn lẹ́kọ̀ọ́ ó ní àwọn Awólọ́wọ̀ gbé wá àwọn western region government nígbà tá à ń ṣe dáadáa ṣé mo gbà tí mo sọ fún mọ́mí pé mo fẹ́ join ọlọ́pàá mọ́mí ní òótọ́ mi ti pọ̀jù wọn lọ́ máa pa mí ni mọ́mí pé mi sì tì ó yẹ kí àwọn ọlọ́pàá wa àwọn àmì wa ó yẹ kó máa yarí mọ́ wọn lọ́wọ́ pé ẹni yìí jalè ẹni má lọ mu ó pààyàn àbárọ̀ mi yìí ẹ wo bí wọ́n ti pa ọmọ tí wọ́n pa ní nọ́ọ̀tì ọmọbìnrin tí wọ́n dáná sun ní yunifásitì ní inú higher institution ṣáà ní ìmọ̀ bóyá yunifásitì wọ́n dẹ̀ dáná sun. bẹ́ẹ̀ ni higher institution ní bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ sọ pé wọn ọlọ́pàá ojú ọ̀gá ọlọ́pàá tí Fúlàní kan ní wa wàá lọ mú ọgbọ́n lè máa lò sí nǹkan á ti pe press international á ti link up láwọn international organization tàbí press sọ̀rọ̀ mi yìí á link up á wá ṣe kìíní yẹn torí téèyàn bá ní ará àta tó máa gbèjẹ kìíní yẹn ṣòro ṣe tó yẹn gbọ́dọ̀ link up láwọn kan tó. ó dà torí àsìkò wa ṣé ń gbọ́ sà torí àsìkò wa aago tó kù bí òjú bí ìṣẹ́jú 5 mọ́ ṣé ń gbọ́ sà ṣé ṣù àlùjọ òpó. máa gángọ̀ báwọn àwọn kìíní gẹ́ẹ̀lì system bọ̀ wọ́n ti lọ pẹ̀lú àwọn press. ọ̀dà torí àsìkò wa sà kí wá ní ọ̀nà àbáyọ sí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ṣọ́nà àbáyọ kan wà. ọ̀nà àbáyọ wà kò sígbà tí ọ̀nà àbáyọ ò sí ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ọ̀nà àbáyọ tó wà náà ni kó yẹ káwọn tó kàwé àtàwọn olórí ẹ̀sìn àtàwọn tó wà lókèlókè tí wọ́n bá ń jáde síta tí ó ti yẹ yín tí wọ́n wá ń sọ tòótọ́ ẹ worú n tó dá. gbogbo àìsẹ ìdánwò kí máa àbísọ yìí ní ìgbà tó rọmọ ẹ tó ń rọ ọmọbìnrin tó lọ ń bọ ilé ìsùn tó ń kó wọlé tí ò sọ̀rọ̀ ṣàmùkọ nǹkan tó mì ní pé tó ń ṣe yẹn ó fọwọ́ sí kọ́mọ yẹn máa ṣe ìtòrí tó ń jalè tí ò sọ̀rọ̀ tí ò sọ fún aládùúgbò ẹgbà mi pé ọmọ yìí tó ń ṣe ò dáa kó o pe jàre kẹdá omi ìpè tó ń ṣe yẹn bàbá yẹn tẹ́ lọ́rùn pé kọ́mọ yẹn máa jalè so àwọn tí ò sọ̀rọ̀ yẹn cómplice ni wọ́n tó ti yẹ tó ń ṣe pàtàkì ni pé kéèyàn máa mọ òtítọ́ kéèyàn máa mọ nǹkan tó bá dẹ̀ kọ́yàn kó gbà ó yẹ kí àwọn olórí ẹ̀sìn àwọn oníṣẹ́ ẹ pọ̀ sí onígbà tá a wà kékeré gbogbo ẹ̀rí báyìí bọ̀dún tó ń ṣe wọ́n náà ní pé ìgbà tẹ́ni wọ́n ti fẹ̀ tójú wọ́n ti fẹ̀ tó ti di pé ẹnìkan ló fẹ́ ṣe gọ́vnà ó ti gbé bílíọ̀n wá fún mi tí ó ti yẹ yìí àṣẹ rí nǹkan tó kún fún àwọn tó ayé mu kó mọ ní ìsìngbà tí bá ronú jinlẹ̀ dáadáa mo rí jinlẹ̀ kí ló fà á tí àwọn olórí ẹ̀sìn tí wọ́n fi dá nǹkan rú nísìnyí ti àwọn gbà táwọn bíi Babalọ́lá Bádáre tí ó ti yẹ ìgbà ayé kí ló tó ń pe bàbá yẹn náà tó ti wà before Babalọ́lá. ṣé bàbá Orímọládé bàbá Ọ̀ṣọ́fà. Orímọládé wọn bàbá ẹni tó ṣe wọ́n gbà yẹn ni pé ẹni wọn ò tí ì fẹ́ ju wọn ò tí ì fẹ́ wọn ò dé kàwé ọ̀pọ̀lọpọ̀ wọn ò kàwé ṣe ráwọn tó ṣe rí nǹkan tẹ bá ráwọn bíi rìdíìmù sọ́ọ̀lì láti sọ òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ àwọn tó kàwé nígbà tí wọ́n lọ ń ṣe iṣẹ́ pásítọ̀ tó ń ṣiṣẹ́ àáfà wọ́n mọ nǹkan tó ń lọ wọ́n mọ̀ pé àwọn bàbá yẹn àtijọ́ tí ọ̀kàwé yẹn tẹ bá wá sọ́dọ̀ pé mo mà nídìí mo fẹ́ di gọ́vnà mo fẹ́ di pírẹsidẹ́ntì ẹ gbàdúrà fún mi wọ́n mọ iye tí gọ́vnà ń control wọ́n mọ iye tí pírẹsidẹ́ntì ń control mọ iye owó tó wà lákàntì lórí eyín wọ́n kọ̀ wá ní ẹ ṣáà wá sọ pé ṣùgbọ́n àwọn tó kàwé débi tó ń kàwé débi tó jẹ́ pòfẹ́sọ̀ dókítà tẹ rí wọn nísìn wọ́n ti mọ̀ pé iye tí gọ́vnà bọ́jẹ̀tì gọ́vnà bóyá 5 billion ni tó yẹ yín tó ń tọ́ máa sọ fún gọ́vnà ni pé tó bá bọ́ sí o wàá fi afẹ́kọ́ chọ́ọ̀chì cathedral tó máa kọ́ sí 1 billion
tó ti yẹn kó wá fi dúpẹ́ àbí kó wá kọ fáwọn. ṣé irú ẹni yẹn tí wọ́n gbé bílíọ̀nù fún nígbà tí gómìnà tí wọ́n fi bọ́jẹ̀tì state jẹ́ 5 billion tó ti lọ gbé 1 billion fún pásítọ̀, tó ti yẹn tí pásítọ̀ bá rí ẹni yẹn tó ń dàlú tó ń kówó jẹ ṣó lè sọ̀rọ̀ mọ́ ni, torí wọ́n ti wọ́n fún wábi ní tó jẹ́ kí gbogbo ẹ̀ wá dídá. ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kàwé náà wá ń lọ sí di pásítọ̀, wọ́n ń lọ sí di àáfàá, wọ́n ń lọ sí di babaláwo nítorí ẹni wọ́n ti fẹ́ ju wọ́n ti fẹ́, àwọn ò fẹ́ jìyà, tó ti yẹ yín wọn ò fẹ́ dúró di ìjọba Ọlọ́run pé ńgbà yẹn làwọn máa wá gbádùn tó ń dàrú nìyẹn. sí òótọ́ ọ̀pọ̀lọpọ̀ bá lè ronú pé àdá bí wọ́n ṣe kọ́ wọn lóòótọ́ tí wọ́n bá ṣe bí àwọn bàbá yẹn ṣe ṣe, kẹsọ tòótọ́ fún yàn ẹni tó bá ti gbowó ẹ̀jẹ̀ wá ẹ má gbà á. ìwọ̀n ò ní Jésù òṣìṣẹ́ kankan tó gba nǹkan kan lọ́wọ́ ẹnì kankan, kò dẹnikẹ́ni kankan dáwó ní tó bá wùn ní kẹ́ ẹ ṣe. tó mo ṣe rí nílò ìbò bí ìlú ìbò ṣe bó ṣe dáa tó bó ṣe ṣe mo ṣe láì Catholic Church nìkan ló tẹ̀lé nǹkan tí Jésù sọ. wọn ò ní máa gbé gbá ẹ lọ sí Catholic Church káàkiri ìlú òyìnbó ẹ lè rí wọn kọ́ máa pẹ́ wá dáwó kẹ wá máa gbé gbá kọ́ máa gbé kìíní káǹtì. wọ́n kàn lè sọ fún pé a ní kìíní kan a fẹ́ ṣe nǹkan kan báyọ̀ tó lọ́n bá bò ó lè wà fún church o. tó ti yẹ tó bá dẹ̀ máa fún church wọ́n ti ṣe ibì kan sọ̀rọ̀ mi ó dàbí ìgbà tí ẹ mọ̀ kí tẹ́ bá wọnú báńkì ibì kan wà tẹ́ ti lè lọ gbowó àbí kan wà tẹ́ lè lọ sanwó sọ̀rọ̀ mi wọ́n máa ṣe ibì kan ní kékeré tẹ́ lè lọ sàn wọ́n sí anybody ò ní mọ̀ iye tẹ́ fi síbẹ̀ àtìgbà tẹ́ fẹ́ ẹ lè wà láàárọ̀ kù sẹ́ni tó máa mọ̀ ẹ ọ̀dẹ̀ ní láti kọrúkọ yín sí orí ẹ ṣe fún Ọlọ́run ni. ṣùgbọ́n Nàìjíríà ẹ máa gbọ́ tí pásítọ̀ kan máa sọ pé ẹ wá ẹ ló lè fún Ọlọ́run ní 1 billion ló lè fún wa ní 100 million. n tó da ayé rú nìyẹn. Jésù gan tẹ̀lé òbèrè kọ́kọ́ lọ́wọ́ anybody. ó dáa torí àwọn tó bá mọ ẹni tó bá nínú rẹ̀ ó mọ nǹkan tó máa ṣe pé mo lọ gbàdúrà Ọlọ́run dá mi lọ́kọ̀ ń fún àwọn èèyàn gbẹ Nàìjíríà tó ń dùn mí nìyẹn. báwọn èèyàn ṣe pọ̀ tó yẹn wọ́n á tún ní wá dá ilé afẹ́ṣe báyìí nígbà tá a bá dẹ̀ máa ṣe gbogbo ẹ̀ gbogbo ṣọ́ọ̀ṣì tó kọ́ tó ṣe yẹn orúkọ wọn lọ́ máa fi ní. àwọn ará bí yẹn ò ní nǹkan kan bẹ̀ àwọn tó dáwó yẹn tó wọn jẹun tí wọn rò ó fi rán wọn lọ sùn wọ́n ti dáadáa mẹ́wàá ti ṣe lé. tó tí mo sọ fún yín pé tó ń jẹ́ kí orílẹ̀-èdè wa máa dà nìyẹn ìwà dáàbò ó ti burú jù. àbúrò dààmú wa ni mò ń sọ fún mi nípa ọ̀rọ̀ ká ronú jinlẹ̀ yẹn àti pé ká mọ nǹkan tá à ń sọ ṣé èdè tá à ń sọ yìí wà ṣé a mọ̀ túmọ̀ ẹ worú àwọn Islam yẹn. wọ́n á ní ẹ bá bèrè lọ́wọ́ pé kí ni Islam wọ́n á ní peace. ẹni tó bá lè ronú jinlẹ̀ tó ní ọpọlọ ẹ̀ tí ìṣẹ́pọ̀lù ọpọlọ ẹ̀ ti dàrú tí nǹkan kò kó ságbárí ẹ̀. ṣé ẹni tó lọ ń pààyàn tó ní nílùú òyìnbó náà wọ́n ní àkúbà àdẹ̀gẹ orí ẹni yẹn. ẹ wá ń sọ fún mi pé ọmọ kékeré ìlú òyìnbó ọmọ ọdún márùn-ún. ṣé ẹ máa wò pé àwọn kàńdá inú rẹ̀ sì nírú àwọn bẹ́ẹ̀. kátẹ̀ sọ pé ẹ wo Professor Soyinka sọ̀rọ̀ kan láì níjọ́ mẹ́ta ó sọ̀rọ̀ kan. àsìkò wa ń lọ báyìí o àsìkò wa ti ń lọ màá fẹ́ ká sáré parí ẹ̀ bẹ́ẹ̀. ẹ jẹ́ sáré tó ṣẹ́jú kan. Professor Soyinka dáhùn ọ̀rọ̀ yẹn academically because academician ni wọ́n sọ̀rọ̀ mi pẹ̀lú bí ìwé ṣe sọ. ṣùgbọ́n tẹ bá lọ wo òdìkejì ẹ̀ ní tí Professor Soyinka sọ òótọ́ ọ̀rọ̀ ni ṣùgbọ́n tẹ bá wo òdìkejì ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ pé kàńdá ni wọ́n. ókè àwọn olórí ẹ̀sìn yẹn ń kọ irú Amos Sokoto Amos Kanu tí ò lè jáde síta pé ìwọ tó lọ porúkọ aláàpàyàn ò ń ṣe ọmọ Ọlọ́run ò ń ṣe Islam o. tí àwọn kejìlẹ nìyẹn bá jẹ bí àwọn bàbá wa àtijọ́ ṣe ń jáde irú àwọn ìṣọ̀fà Orímọládé Babalọ́lá wọ́n á jáde pé eléyìí ìṣọmọ wa o. ó dà torí bàbá wa ọ̀ṣọ́ tì mẹ́yìn a sì máa tẹ̀síwájú nínú àwọn ètò yìí gbà míì torí àsìkò yẹn. Adure and Cultural Festival 2025. Abeokuta, get ready to make history again. Ashadi and Aduke Foundation, in conjunction with ATJ Textile, proudly presents the 3rd International Adure and Cultural Festival with the theme Threads of Legacy, Pattern of Prosperity. Date Monday 10th to Saturday 15th of November 2025 at the Alake Hall, Abeokuta Club, IBB Boulevard, Okilewa, Abeokuta. Time 10 a.m. daily. Featuring Adure Production Competition, Cultural Health Work, Free Medical Outreach, local
raffle games, symposiums, exhibition, book launch, Adre Masterclass, fashion runway, cultural performances, and lots of local food and drinks. Royal Fathers of the Day, Oba Professor Saka Adelola Matemilola, the Olowu of Owu Kingdom, and Oba Joshua Olusegun Phillips Ogunshola, the Orunda of Olorunda Kingdom. Mothers of the Day, Chief Mrs. Bola Obasanjo, Ambassador Chief Mrs. Susan Ibirunke Folarin, Queen Adijat Bamidele Matemilola, and Queen Hamidat Matemilola. Panelist, Dr. Mrs. Abimbola Oni, Mr. Doni Adeshiji, Mr. D.S. Akinyemi, and Dr. Mrs. Braid. Other dignitaries include Dr. Sheye Kende, Babatunde Kilani, and many more. It is going to be a whole week of colors, culture, and creativity. Adre and Cultural Festival 2025, from our roots to the world. Don't miss it. Bembeyeke ti kọ́ni eléyìí ládùn jù, ó bá fẹ́ ó gbà yìí, òun ni ẹ máa wò.